Yorùbá bọ̀ wọ́n ní èjì kì í jà kó domi inú àgbọn nù. Mo fẹ́ kọ́ wa ní iṣẹ́ omi inú àgbọn gangan ni mo ní ṣe díẹ̀ fún àgbọn ṣe gbọ́ pé omi yẹn ń jì, omi inú àgbọn gangan ni mo fẹ́ kọ́ yín níṣẹ́ tó ń ṣe. Ṣé ẹ rí àwọn tó bá ní àrùn tí mo fẹ́ dárúkọ yìí, ẹni tó bá ní àrùn stroke tí à ń pè ní àrùn rọpárọsẹ̀ tàbí tí ara bá ń dùn, ẹ jẹ́ kó mú ewúro yìí, ewúro lẹ́wọ̀n ẹ ti rí lójú ẹ̀rọ alágbèéká wa yìí, ẹ jẹ́ kó fi gbo, ẹ jẹ́ kó fọ́ àgbọn yìí, kó da omi inú ẹ̀, kó wá fi gbo ewúro yìí, kó tó jẹun rárá, ẹ jẹ́ kó mú. Tó bá wá mú, tó bá ti mú, àrùn rọpárọsẹ̀ ó máa do ìgbàgbé, kó mú láàárọ̀, kó mú lálẹ́. Tó bá máa mú ní ọjọ́ mẹ́ta, àrùn rọpárọsẹ̀ ó do ìgbàgbé. Ara tó ń ro, ẹni tára bá ń ro, gbogbo ẹ̀ ó do ìgbàgbé. Mo ti sọ fún wa wípé agbára wà nínú ewé àti egbò, ẹ jẹ́ kó ṣe bẹ́ẹ̀. Ṣé ẹ tún wá fẹ́ gbọ́? Ṣé ẹ tún wá fẹ́ gbọ́? Ẹni tí inú bá ń run tàbí tó ní rọ̀tìrọ̀tì ní inú tó lè ṣe okùnfà àìrọ́mọbí. Àwọn olóyìnbó pè ní infection. Mi ò mọ bó ṣe tó, mi ò mọ bí rọ̀tìrọ̀tì yẹn, bí ìdọ̀tí yẹn, ìdọ̀tí inú yẹn, ìrọ̀tìrọ̀tì yẹn, gbogbo ohun tí ò lè fa tó lè mú kó má rọ̀mọbí yẹn, mi ò mọ bó ṣe tó. Ẹ jẹ́ kó fi omi inú àgbọn yìí tí mo ń jì yìí, ẹ jẹ́ kó mú omi yìí, ẹ jẹ́ kó fi gbo ewé efinrin. Ṣé ẹ ti rí ewé efinrin lójú ẹ̀rọ amóhùnmáwòrán wa tá a gbé lọ́wọ́ yìí? Ẹ jẹ́ kó gbó. Tó bá wù ú, ó lè kọ́kọ́ mú kó tó jẹun náà, ó máa tètè ní ṣiṣẹ́ ni. Mi ò mọ bí rọ̀tìrọ̀tì inú tó ń fa àìrọ́mọbí, mi ò mọ bó ṣe tó. Ó máa ya gbogbo ẹ̀ dànù. Àlàáfíà wá dé sí àgọ́ ara yẹn, á wá finú soyún, á wá fi ẹ̀yìn pọnmọ. Ẹni tí ojú bá ń dùn náà, ó tún lè lò náà bákan náà. Ẹ jẹ́ mẹ́nu dúró náà ẹ̀yin èèyàn mi. Mo ti sọ fún wa pé agbára wà nínú ewé. Ẹ jẹ́ mẹ́nu dúró náà, nítorí náà gbogbo bí tẹ́ bá ti rí fídíò Culture by Ade Anade, ẹ like, ẹ comment, ẹ follow, paríparí ẹ ṣí àṣẹ wa kó gòkè. Bí ẹ bá ti ṣe bẹ́ẹ̀, iṣẹ́ yín máa gòkè lágbára Elédùà. Ó dàbọ̀.